adẹ̀gbọ́ wípé ẹni pòun ṣòfì tó ládéra rẹ̀ mọ́ kòkò oore oṣù tó kò yàn ń bọ̀. wọ́n dá kòkò lu. lọ́nà mẹ́ta ó wá déra ẹ̀ mọ́ bẹ́ẹ̀ yọ ọmọ bábì kan yọjú. èèyàn ló jí ọ̀nì kódà nígbà yẹn ọ̀nì yẹn pọ́n ṣòkú rẹ̀ bí ẹni ṣe òkú èèyàn ni o. ẹ má bínú wọ́n ṣe òkú Ọ̀ọ̀nì abúlé ọlọ́nì bí ẹni ṣòkú èèyàn. bẹ́ẹ̀ ni wọ́n sá ń kọrin yẹn ń ṣe pé ó ti dére gbogbo èèyàn sá ń ganu ń ṣe. àbí fíìmù tiri kìíní mà. kí ló ń jẹ́ bẹ́ẹ̀. ojú tèmi ni o kò dẹ̀ ń ṣàsìkò ní òjò lòjò bá ṣú ń gbòjò ìṣú ṣá ó sá ń gbìyànjú láti paradà. ṣùgbọ́n àwọn èèyàn máa ń sọ nǹkan kan màmá wọn á ní ẹni tí ìyàwó ẹ̀ bá lóyún tó jọ lọ́dẹ kò gbọ́dọ̀ máa pa àgbọ̀nrín kí nìdí tó fi máa ń sọ bẹ́ẹ̀ mà. bẹ́ẹ̀ ni o bàbá tèmi ló sọ yẹn lójú mi bàbá mi lo ọdún 3 nínú ìyá rẹ̀. kábíyèsí olódùmarè. wọ́n tó bí sáyé. ṣé ẹ̀yìn gbọ́ ti jẹ́ńjù yẹn. èmi ò gbọ́ ti jẹ́ńjù rí máa o ta ló ń jẹ́ jẹ́ńjù kí ló ṣẹlẹ̀ sí jẹ́ńjù. jẹ́ńjù yẹn irun wọn tókò ẹ̀mẹ̀rẹ̀ àwọn ni wọ́n ń ṣe ọ̀ṣọ́dún rẹ̀ o ọkùnrin kò mú jáde obìnrin kò mú jáde fúnra ara ẹ̀ ló máa jáde ìwọ tó bá fẹ́ fún ní ọtí méjì tó bá ti ń ṣe kínní líta tó bá wá pé jẹ́ kí n fún lẹ́yọ̀ kan á sọ fún ẹ pé gbogbo mo rí o. ó parí. má dínkù o. má dínkù o oṣọdún ni ó ṣẹ̀ mí. wà á máa gbọ́ kòtòkòtò ré gẹ́ngẹ́lé àwọn ẹni sọ à máa gbọ́ bẹ́ẹ̀ yẹn kòtòkòtò ré gẹ́ngẹ́lé ré. ó parí. ẹ̀ tún gbọ́ kínní kan dànù gbogbo. Adéyínká Àyìndé ọmọ ìyá ilépo lọ́jà gbàngbà ló kọ tèmi ń jẹ́ akérèfínú ṣọgbọ́n tí rèlú àwọn ọlọ́gbọ́n lọ ṣọdẹ ọpọlọ ẹ mọ̀ pé bá a bá ń tan rẹ ní jẹ lóòótọ́ ẹ̀rín báyìí ńlá àárín túká gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ pé kò sí ayé ẹ̀ súnmọ́ bí lónìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ sọ pé kò sí àkúdà ayé ẹ̀ súnmọ́ bí gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ràn kẹ́ ẹ mọ̀ dẹ́jà ẹ mọ̀ bọ̀ lórí ètò lónìí ẹ gbọ́ wọnrin lẹ́nu ìyá tá a fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ yìí nítorí pé tírú wa yìí bá ń sọ ọjọ́ orí máa já wa nígbà táwọn tíṣẹ̀lẹ̀ kàyéfì ìṣojú ẹ̀ bá sì wà láyé ẹ já dọ́dọ̀ wọn ká gbọ́rọ̀ yìí lẹ́nu wọn gangan wọ́n ń pe ìlú kan ní Owójọ yìí Ògùn state ní ń bẹ àwọn ọmọ ìlú Owójọ náà ti mọ́mọ́ gbọ́ ètò yìí báyìí kàyéfì kan ṣẹlẹ̀ ń bẹ lọ́dún kan táwa ò tí ì délé ayé ẹ gbọ́ lẹ́nu ìyá wa tó ṣojú ẹ̀ lọ́dún náà lọ́hùn ìyẹn lórí ètò wa lónìí gbogbo ẹ̀yin ọmọ Abẹ́òkúta o ọmọ Ẹ̀gbá mọ́lísàbí agbòǹgbò àkàlà wọ́n ń pe kinní kan ní jẹ́ńjù tí mò ń sọ yìí èmi gbọ́tàn ẹ̀ ní wọn mọ̀ bóyá eégún ni wọn mọ̀ bóyá gẹ̀lẹ̀dẹ́ ni wọn mọ̀ bóyá gunukó ni wọn mọ̀ bóyá òòṣà kan ni jẹ́ńjù àmọ́ itú tí jẹ́ńjù yìí pa ẹ̀ tún máa gbọ́ lẹ́nu ìyá wa lónìí mọ́ débi báyìí àfi ká débẹ̀ mọ́ yọjú wo nǹkan báyìí àfi ká yọjú wo mọ́ fa nǹkan báyìí láàfi kí n láńbẹ̀ náà ẹ wàá gbọ́ itú tí jẹ́ńjù pa nígbà tí jẹ́ńjù sì ń jẹ́ jẹ́ńjù nílùú Abẹ́òkúta pàápàá jùlọ ẹni tí jẹ́ńjù gégùn fún tó ń tọ̀hún ò sì padà jẹ́ èèyàn mọ́ tó di èṣù tí wọ́n ní wọ́n ń bọ nílùú Ìtòkò lónìí wọ́n lójú kan èrí jẹ́ńjù ẹ̀yin ọmọ Abẹ́òkúta ṣe lóòótọ́ ni ẹ já mọ́ pàdé ní comment section tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ kí lẹ́yìn náà mọ̀ nípa jẹ́ńjù títóbi Olódùmarè wọ́n ní kò sí ohun tí èèpo lówó lára jẹ́ńjù tán bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ ṣíọ́ṣíọ́ ẹ máa gbọ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mọ́ gbọ́ tí kinní kan mọ̀ dànù bí ẹni ń dẹrù nù ní ọmọ pé gbé ẹrù ẹni ìyẹn jẹ́ńjù tí wọ́n ń sọ yìí ó màámi náà tún sì mọ́ mú ọ̀rọ̀ àkúdàáyà kan lẹ̀ fún wa lórí ètò lónìí àkúdàáyà tó jẹ́ ń pé mọ̀lẹ́bí tọ̀dọ̀ tí wọ́n ní ẹbí wọn ni níbo náà ti rákúdàáyà yìí ọ̀rọ̀ àkúdàáyà méjì lẹ́tún mọ́ gbọ́ lórí ètò lónìí ẹ jẹ́ àdọ́dọ̀ màmá wa yìí ní nǹkan ti ṣẹlẹ̀ láwọn ayé àtijọ́ sẹ́yìn bọ́bájáyé òde òní ni ìyẹn àwọn ọmọ Gen Z generation yìí á pé wọn mójú mi débẹ̀ àfi kí n fetí mi gbọ́ láì mọ̀ pé gbogbo wọn mójú mi débẹ̀ ní fọ́ ẹlòmíì lójú gbogbo àfi kí n fetí mi gbọ́ ló di ẹlòmíì létí dòní ẹ kú ìjókòó máa mi kí ló kọ yín ẹ̀dá kọ yín fún gbogbo ọmọ Nàìjíríà. Múlíkátù Ṣòmóyè lórúkọ tèmi. ìlú wo láti wá bá yín mà. Ìjẹun lẹ ti wá bá mi Ìjẹun Jágùnà. kábíyèsí màmá a ní wá yín tì lágbára Ọlọ́run. màmá ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní ọdún bíi díẹ̀ sẹ́yìn nílùú tí wọ́n ń pè ní Owójọ mo fẹ́ kẹ́ ẹ bá ń júwe ìpele táwọn èèyàn fi máa mọ̀lú tá à ń pè ní Owójọ yẹn ibo lówójọ wà ibo la máa bá débẹ̀ kí ló ṣẹlẹ̀ lówójọ mà. Owójọ yẹn tá bá ti wọ mọ́tò a máa kọjá Fòdókọ́ lọ́nà Ọbáfẹ́ yìí ni ó. lọ́nà Ọbáfẹ́. tá bá wá kúrò ní Fòdókọ́ Àdó Gbèǹgbè ká bá kúrò ní Gbèǹgbè la máa dé abúlé Owójọ
tá a bá kúrò ló gbèǹgbè la máa dé abúlé owó jọ ìkọjá rẹ̀ la jẹ́ bọ̀ wà. ìpínlẹ̀ Ògùn náà níbi tí wọ́n ṣe ń sọ yìí o ìpínlẹ̀ Ògùn náà ni o. ṣẹ́rí Gen Z generation ọ̀tọ̀ọ̀dọ̀ wa yìí màmá a kì í sábà gba nǹkan gbọ́ wọ́n bá sọ fún wa gan màmá yín mú ni pé gbogbo ló ti ṣẹlẹ̀ ìmọ̀ nìkan ta ló ṣojú ẹ̀ ṣó ṣojú ẹ̀ màmá nígbà tọ́lọ́run jẹ́ kí ìṣẹ̀lẹ̀ tá a fẹ́ mẹ́nubà lónìí ìṣẹ̀lẹ̀ owó jọ yìí tọ́lọ́run jẹ́ ó ṣojú yín la fi fẹ́ kẹ́ ẹ nà án fún gbogbo ọmọ aráyé màmá ṣé lóòótọ́ ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lówó jọ tó ṣẹlẹ̀ lójú yín mà. ọmọ mi kábíyèsí ọ̀rọ̀ pàtàkì ló béèrè yìí ó ti pẹ́ ọjọ́ yẹn ti pẹ́ gan-an tìrúwà yẹn ti wà ìlú ọmọ ọdún 10. màámi mò ń bọ̀ mà ṣé ẹ gbọ́ iye ọdún tí màmá láwọn wà ń gbà yẹn màmá láwọn wà ní bí ọmọ ọdún bíi 10 ẹ jẹ́ ń gé ń péńpé kí màmá wa bá wa tẹnu bọ̀ nílùú owó jọ ìṣẹ̀lẹ̀ kàyéfì tó ṣẹlẹ̀ lọ́dún tó ti pẹ́ tó ṣeé ṣe káwagun kí tiẹ̀ ní ó ṣeé ṣe kí ni táwagun ò tiẹ̀ tí ì délé ayé nígbà yẹn nílùú owó jọ wọ́n ní arákùnrin kan di ejò ṣé lóòótọ́ ló dejò àbí kò dejò ṣó yíra padà ńgbà tó dejò tán àbí ò yíra padà ẹ tẹ́tí ẹ farabalẹ̀ ẹ mọ ọgbọ́n màámi wọ́n ní bí ọmọ ọdún 10 làwọn wà ń gbà yẹn màámi ń gbà ẹ wà ń bí ọmọ ọdún 10 bó o ló ṣe ṣẹlẹ̀. ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kì í tọ́ o ọdún eégún rán ṣe àwa láwòrán ọdún eégún ẹ̀gbọ́n ìyá mi náà kọ síbẹ̀ abúlé lẹ́mọ̀ lábúlé ìyá tèmi àwa láwòrán wọn ṣàǹṣe ọdún eégún yẹn bàbá yẹn ibẹ̀ yẹn ló tẹ̀dò sí tó ń gbé kò ń ṣọmọ ọbẹ̀ torí èdè ẹ̀rùn ìyàwó rẹ̀ òun la èmi fi mọ̀ wípé kò ń ṣọmọ ọbẹ̀ wọ́n ń ṣọdún eégún yẹn iná ń lọ gbogbo ẹ̀ ń ṣe ó ń dùn. ṣé Yorùbá ni bàbá yẹn náà mà. Yorùbá ni bàbá yẹn ìyàwó yẹn náà bí Ìbàdàn bí nǹkan lè dé ẹrùn ẹ̀ eré yẹn sáà ń dùn wọ́n ń ṣeré ń gbòyà ṣáná ní wọ́n máa pidán. wọ́n máa pidán. wọ́n máa pidán o. ẹ̀yin tẹ́ ń gbọ́ eléyìí kì í ṣe ìtàn àròsọ o. lọ́ba ń sọ wípé n ó dèrè o n ó dèrè igbó àdàmọ́dèrè wọ́n sá kọrin yẹn wọ́n ṣe kọrin yẹn ṣá àdẹ̀rí eégún èrè ládẹ̀rí. ìyẹn ijó èrè. ejò èrè ó dẹ̀ ti dèrè yẹn tè tọ́ wọ́n sá ń kọrin yẹn wọ́n ṣe pọ́ ti dèrè ó ti dèrè gbogbo èèyàn sá ń ganu wọ́n ń ṣe. àbí fíìmù tìrì kìíní mà. kí ló ń jẹ́ bẹ́ẹ̀. ojú tèmi ni o kò dẹ̀ ń ṣàsìkò náà jò lójò bá ṣú. ń gbòjò ìṣú ṣá ó sá ń gbìyànjú láti paradà kò lè paradà ó ń gbìyànjú láti paradà kò lè paradà ibi àwo ti bá yà nìyẹn tí ìyàwó rẹ̀ bẹ̀rẹ̀ sí ké tí ìyàwó rẹ̀ bẹ̀rẹ̀ sí ké lójó bẹ̀rẹ̀ sí kán níyàwó bá pariwo pé ẹ̀yin ọmọ mo ti gbàgbé orúkọ ọmọ tó dárúkọ ni ọmọ yẹn tó 6 ọmọ bàbá yẹn gangan lágbájá bàbá yín ò paradà mọ́ o kábíyèsí Olódùmarè bàbá yín ò paradà mọ́ o sàǹkè ń gbéra yìí lẹ̀ gbòyà omi dé lọ́rùn òjò ń ṣe wìtìwìtì wálé ayé òjò ìbá bẹ̀rẹ̀ sí rọ̀ bí ejò ṣe wọ́ sínú omi ó gbórín gan bó ṣe wọ́ sínú ọ̀gbàrá nìyẹn ló bá ń gba omi lọ ló bá wọ̀ sínú odò owó jọ odò owó jọ yẹn wọ́n ní ọ̀nà ló la forí sọ ń gbò wọ́ sínú ẹ̀ṣà bí ìyàwó ṣe gbéra ṣánlẹ̀ bí gbogbo ọmọ náà ṣe gbéra ṣánlẹ̀ nìyẹn ṣùgbọ́n àwọn bàbá eléégún wọn ò ké ìyàwó àti àwọn ọmọ yìí nìkan ló ń ké wọ́n bẹ̀rẹ̀ sí ké wọ́n sàn ké kò sí ohun tí anybody máa ṣe gbogbo rẹ̀ bá parọ́rọ́ gbogbo rẹ̀ bá ṣe wọ́n lo eégún kò ṣe mọ́ eégún ìkù àdẹ̀rí wọn mọ́. àwọn eégún tó kún òkú wọ́n ti wọlé àwọn pidán mọ́ wọ́n ti wọlé ńgbà yìí tìbí kò yíra padà mọ́ bó ṣàṣe lọ nìyẹn káwa náà ẹ̀dẹ̀ gbọ́nà ilé yín lọ ń gbòdẹ di ìjọ kejì àwọn èèyàn ṣáà ńlá kí ìyàwó yẹn iṣẹ́ ni kò mọ wọn wá ń wí o bí ó kú ọ̀rọ̀ ọmọ náà ń wí o ṣùgbọ́n ṣáà ń wọ́lá kí bó ṣe lọ nìyẹn. fáǹfààní ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ ohun tí màmá mi ń sọ mo fẹ́ fa nǹkan kan yọ ló jẹ́ kí n gbéra láti ibi tèmi ń gbé wá màmá mi yìí wá nígbà tó jẹ́ pé àwọn náà ló ṣojú ẹ̀ tí ò kì í ṣe pé ìtàn àtẹnudẹ́nu wọ́n ní wọ́n pé ṣe ẹ̀gbọ́n kì í ṣe àtẹnudẹ́nu wọ́n ní wọ́n pé kọ́. mo máa ń sọ pé ta ló sọ pé kò sáyé wọ́n lẹ́ni tó ní kò sáyé ayé tó ń ṣerú ẹni bẹ́ẹ̀ náà ló jẹ́ kó máa sọ pé kò sí ohun tó ń jáyé màmá ló ṣojú àwọn màmí ṣé ní ohun tẹ́yìn wá fojú rí nígbà yẹn mà kì í ṣe pé bóyá àwọn eléégún tó kù ni wọ́n táwọ́ sí òun tiẹ̀ nígbà tó fẹ́ máa pidán jù wọ́n lọ mà àbí kí lóye ti yín nígbà yẹn. ṣé ẹ rí oyè tèmi ń gbẹ̀yìn ó ti wà tipẹ́tipẹ́ o tán ti ń ṣera wọn o ọdún wo ni o torí kì í ṣe nì ló ti ń ṣe o. kò ṣẹ̀ máa dèrè. kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe o kò ṣẹ̀ṣẹ̀ máa pidán o. ìgbà míì orí ìkíní ló máa ń bá jáde orí ìtanràn yìí kó bá fẹ́ jáde pé eégún fẹ́ jáde o à ń ta tanràn yìí báyìí
orí tọ́rán yìí ló ń gbà jáde. ló máa gbà jáde. adẹ̀bẹ̀ẹ́lẹ̀. ó ti ń ṣe dáadáa. ó ti ń ṣe kò ṣe kó ṣẹ̀ṣẹ̀ ń ṣe. màámi ṣe rí ìdí tó wá jẹ́ kí n wá gbọ́ kinní ìlẹ́nu yín gbé e sétí àwọn ọmọ aráyé ni wípé ó dàbí ìrírí kan náà tó ṣẹlẹ̀ tí wọ́n fi ṣèwé kan tí wọ́n ń pè ní eégún aláré abikoko létí aṣọ. ó fẹ́ẹ̀ jọra wọn torí pé yẹn náà di èrè ṣùgbọ́n mọ́ nìyẹn òun ò kì í ṣe bàbá lélẹ̀ ìtẹ̀yìn sọ yìí. bàbá lélẹ̀. Máàmi gẹ́gẹ́ bí ìrírí yín nínú ayé mà Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ o. ẹ ò ní mọ sàárè ọmọ ẹ̀mí yàgò fún wa o. Èké ti dí ayé ọjọ́ pẹ́ o. ó ti pẹ́. ẹ worú ilé ìtẹ́ ẹ sọ ẹ wọdún tẹ́ ẹ sọ kó ti ṣẹlẹ̀. ó ti pẹ́. ó dẹ̀ tún ṣì ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ó ṣì ń ṣe. dìísìn. tí ò tẹ̀ ń peléke. Ọlọ́run ṣàánú wa. àwọn òrírí wo ló tún ti ṣẹlẹ̀ táwọn tó jẹ́ bíi bàbá tiyín àbẹ́gbọ̀n tiyín tí wọ́n sọ fún yín gbẹ̀ ti délé ayé mà. ìyẹn rẹpẹtẹ tẹ ni. kábíyèsí. ṣebí ìkan ni mo sọ pé ti ẹlẹ́ràn yìí. ṣebí náírà rẹ̀ náà ni ká pé kò sọ bẹ́ẹ̀ lé o lágbájá o wá ọ̀rẹ́ bàbá tèmi lẹ́ni yẹn tán máa ń pè ń gbà yẹn Jímọ̀ lọ́ máa ń pe orúkọ ẹ̀. Jímọ̀ ló ń jẹ́. Jímọ̀ ló ń jẹ́ á ní Jímọ̀ o wàá lọ di ọmọ kó la pa ẹran ìwà libẹ kó páwá kárí òun jẹ lábúlé á dẹ̀ lọ á dẹ̀ bá gbọ̀nrín bẹ̀. kábíyèsí wọn á bá gbọ̀nrín bẹ̀ bẹ́ẹ̀ ni lágbọ̀nrín tí ò sí lábúlé tẹ́lẹ̀. á dẹ̀ bá gbọ̀nrín yẹn ń bẹ̀ oko yẹn jìnnà díẹ̀ o kò ṣe pé bóyá àárín abúlé o á dẹ̀ gbé wá abúlé ó lè jẹ́ àwọn bíi mẹ́rin á ti ṣe sọ̀nà bíi mẹ́rin torí ọgbọ̀nrín ń gbórín á dẹ̀ pín káàkiri gbogbo abúlé anybody àṣebẹ̀. kò sẹ́ran àdájẹ́ ńgbà yẹn mà. kò sàdájẹ́ o àtàgbùgbẹ́ kúkú wà lábúlé. kábíyèsí. kálukà la lọ ta á ṣebẹ̀ á jẹun. bíi irú rẹ̀ náà ni tìyẹn náà. àbí ìgbà tí kò sẹ̀ránú kínní. kẹ́ẹ̀nìkan lọ ọbẹ̀. kẹ́ẹ̀nìkan lọ ọbẹ̀ lọ mú wa. wọ́n lọ pẹ̀ràn láì ṣe pé àwọn náà so síbẹ̀. ṣé ẹ ti rí i pé báwọn ọlọ́dẹ àwọn ògbójú ọdẹ láyé àtijọ́ bí wọ́n ṣe máa ń lo oògùn nìyẹn wọ́n á fún oògùn pa gbọ̀nrín wọ́n á fún oògùn pa oríṣiríṣi ẹran. bẹ́ẹ̀ ni wọ́n sì ń fi pa. màmá báwo wá ní ṣerú ẹran yẹn máa ń dùn mà tó dáa ti gbọ́rí lẹ́nu ọlọ́dẹ kan bí ẹran tó bá fún oògùn pa ó bá dijọ́ kejì kì í dùn. ẹ bá ti jẹ́ líjọ́ yẹn. màmá torí ẹran ṣe ń pín yíká abúlé. ṣùgbọ́n àwọn èèyàn máa ń sọ nǹkan kan màmá wọ́n á ní ẹni tí ìyàwó ẹ̀ bá lóyún tó jọ lọ́dẹ kò gbọ́dọ̀ máa pa àgbọ̀nrín kí nìdí tó fi máa ń sọ bẹ́ẹ̀ mà. bẹ́ẹ̀ ni o bàbá tèmi ló sọ yẹn lójú mi o pé ńgbà tí ìyá wọn wà ní oyún torí bàbá mi. bàbá tọ̀dọ̀ ti yín àbí. bàbá mi lò ọdún 3 nínú ìyá rẹ̀. kábíyèsí olódùmarè. wọ́n tó bí sáyé. wọ́n ní gbòdì ọdún 3 yẹn náà là bá olífà àwọn pàbílẹ̀ ní abúlé ṣẹ́òjù náà ń pè bẹ́ẹ̀ yẹn bàbá olífà fìlà náà fi rán wọn gbà yẹn wọ́n sọ fìlà màjá lọ́rùn abúlé ṣẹ́òjù wọ́n là pé bàbá olífà wá bàbá olífà dé ó dífá ló ní ọmọkùnrin rẹ ọmọ ìwà àlìbẹ́ o pé àfikún bá là lẹ́gù. èwo ni lẹ́gù yẹn. ogun pé kàn la rí ogun mọ́lẹ̀. ogun lélẹ̀ lẹ́gù. ẹran yẹn bá ti ń pa kán bá ti ń wá ṣèkìní lídìí ogun ẹran yẹn bá ti ń pa kán máa gbé wá fún ìyá bàbá mi ìtàn rẹ̀ ni o. wọ́n ní ọ̀nà pé ìyàwó bú sígbé wípé ṣọ́ọ̀nì sọ̀hún dàjẹ́. wọ́n ní bàbá wọn dẹ̀ máa dáhùn bàbá wọn yẹn Ọdẹ́tọ́lá ló ń jẹ́ pé òun náà máa gbé wa bá kì í ṣe rẹ̀ kán bá ti gbé wa bọ̀ òun wá sí wọ́n bá ń gbé wa. ọdún yẹn ṣá oyún rú wọ́n bímọ wọ́n sọ pé ògùdá ìróró ọmọ yìí ń jẹ́ o. ògùdá ìróró bàbá ní sọmọ rẹ̀ ọmọ rẹ̀ gba súná fúnra àwọn kan tó máa jẹ́ nọ́sírù. Ọdẹ́tọ́lá rí bàbá rẹ̀ ń jẹ́. ọ̀nà ó dẹ̀ tún wá pẹ́ kán tó ṣẹ̀ṣẹ̀ tún lóyún lọ́wọ́ òun náà fi lóyún ọmọkùnrin yìí wọ́n dẹ̀ sọ wípé ẹni ìyàwó rẹ̀ bá wà nínú oyún o kò gbọ́dọ̀ pa ẹran o. wọ́n sọ fún wọn bẹ́ẹ̀ ń gbà yẹn. ọ̀nà sọ rèé bí ọ̀wọ́n náà ọmọ ọlọ́dẹ lọ́wọ́ náà. ó parí. nígbà ọdẹ náà kò ṣá àgbọ̀nrín yọ sí bàbá ojú bàbá kò gbà nígbà ò yọ sí ó tá ń bọ̀ orí ló tá ń bọ̀ ó pa á. níbo nìbọn ti bá àgbọ̀nrín náà. orí ló bà ọ̀nà ọdẹ bò wọ́n sọ pé àwọn kan ló pa wọ́n sàpín kínní. nígbà ìyàwó nígbà wọ́n sọ̀rọ̀ yẹn ní bòńkẹ́lẹ́ láàrin àwọn. ṣùgbọ́n nígbà tí ìyá bàbá mi máa bí ọmọ oníṣe lọmọ yẹn gbé egbò wá lórí. egbò ń bẹ lórí ọmọ yẹn. lórí ọmọ yẹn oníṣe ló gbé wá. kábíyèsí. ọní ọdẹ lè pa títí ọmọ yẹn lọ́dún 14. ó lo ọdún 14. ó tó kú láyé àbí. láyé ọ ń bo ẹ̀pà sí ọ ń ṣe ṣùgbọ́n. wọ́n fi ń wo egbò yẹn. wọ́n fi ń wo egbò yẹn wọ́n ní ṣùgbọ́n kò jọ ojú rẹ̀ kò jọ téèyàn
kò jọ tẹranko kò jọ tẹranko títóbi sani Olódùmarè. wọ́n sàn rí wípé abàmì ni ọmọ ó yẹn wọ́n sàn ti try pé bóyá yí padà pé kò yí padà sàpọ̀dún 14 ṣá. awọ èèyàn ń gbà mí awọ ẹranko ń gbà mí. bẹ́ẹ̀ o kò tó yá kò tó bù dànù. after yóò kú tán ti pẹ́ òun náà ṣẹ̀ṣẹ̀ wà rí lábílẹ̀ ọlọ́ni. lábílẹ̀ ọlọ́ni kan náà lábílẹ̀ ọlọ́ni wà lábẹ́kúta yìí ni pé lágbájá kí ló wá ṣe níbí báyìí pé òun ti kúrò níbẹ̀ ìnira yẹn pọ̀ jó járe ló ń ṣe kúrò lábílẹ̀ abẹ́kúta ròǹdẹ̀ ń gbé abẹ́kúta kẹ́kọ̀ọ́ tí lajú gẹ́gẹ́ báyìí lajú abílẹ̀ ọlọ́ni yẹn ní abílẹ̀ ni ó sì wà ń gbà yẹn pé ó parí inú yẹn ká àtijọ́ wọ́n bá wí bàbá mi ìbàdí rọra gbé sára torí àwọn àtẹ̀dẹ̀ ti dàgbà nígbà yẹn wọn lè gbé sára mọ́. èèyàn kan wá sọ fún dáàdi yín báwọn rí ọmọ wọn àbúrò rẹ̀ pé níbi báyìí pé ilé báwọn rí àbúrò wọn níbi báyìí. ilé tó kọ́ sábílẹ̀ ọlọ́ọ̀ni yẹn rẹpẹtẹ ní pẹtẹ sí ni. ẹni yẹn tó ti kọ́lé sábílẹ̀ ọlọ́ọ̀ni. ó kọ́lé sábílẹ̀ ọlọ́ọ̀ni pé rẹpẹtẹ ní iye tí bàbá mi ìbàdí gbé sára ṣá wọn gbé sára wọn wà lọ ìyẹn débẹ̀ náà pà wọ́n ti kó kúrò wọ́n ti kó lọ wọn kò mọ̀ bá wọn kó lọ wọn pé Ìbàdàn rán wọn kó lọ pé wọ́n ti fà lélẹ̀ kí àtẹ̀ka lọ wọ́n jẹ́ṣẹ́ mọ́ kí àtẹ̀ka pọ̀ wọn kò mọ̀ o títí bàbá mi fi kàn ń pààrà bẹ̀ o wọn ò rí o àmọ́ kí àtẹ̀ka o. wọ́n ń lọ bẹ̀ lóòrèkóòrè. wọ́n ń wà lọ pé bóyá àwọn tẹ́ lè ṣàlàbà pàdé rẹ̀. ó tún ti padà síbi tó ti wá. wọn ò rí kí àtẹ̀ka. Kábíyèsí Olódùmarè. bí ìyẹn náà ṣe lọ náírà rírí náà nìyẹn o a máa pé ẹni bá ti kú ó ti ṣe kínní mi rò pé gbogbo rẹ o torí ẹ̀gbọ́n ìyá mi náà o bó ṣe kú o ìyá tí Láfẹnwá làwà máa ń pè ó ìbejì ni ẹ̀gbọ́n ìyá yín lẹ máa ń pè ní. Táíwò lórúkọ rẹ̀. ta ló wá ń jẹ́ ìyá tí Láfẹnwá. òun náà rè ń jẹ́ bẹ́ẹ̀ Láfẹnwá níbi tó náà kọ Láfẹnwá yìí ó wà lábúlé. Láfẹnwá tún wà lábúlé. nígbà yẹn yàtọ̀ sí ti abúlé ni Láfẹnwá ìwà ń gbà yẹn kò ṣe pé bóyá ìlú abúlé Láfẹnwá yìí náà ni asm ló ń porúkọ ọkọ ẹ̀. asm torí ó ń ṣe sìgá wọ́n ṣe sọ yẹn ọkọ ẹ̀gbọ́n ìyá mi mo wà lọ́mọdé ń gbà yẹn náà ṣùgbọ́n mi kéré jù mo tẹ̀tí tó pọ̀ ọmọ ọdún 15 torí gàrí ọba ṣe ilẹ̀ gàrí ya mi ṣe lè mi rè yan gbogbo gàrí yẹn tán. ẹ̀yin náà ti ń bọ́ ayébọ̀ ń gbà yẹn àwọn ọkùnrin ti máa wọ ẹ̀yin láti àwọn tó ń yan gàrí. bẹ́ẹ̀ ni èmi rè yan gbogbo gàrí ṣá wọ́n ṣe rí ìyá mi sí Láfẹnwá nìyẹn lágbàdá pé ààrẹ táwọn kẹ́pàá wá ṣe lè pa òun ti kúrò ní Abẹ́òkúta. màámi mò ń bọ̀ fáǹfààní àwọn ọmọ ọ̀sìn tá àmọ́bi tó ń jẹ́ àgbàdá Bàdágìrì ló ń jẹ́ àgbàdá o àgbàdárìgì ìlàkọjá Bàdágìrì. ṣá pé ẹni ló ń tà ló pé ó ti máa padà pé bẹ́ẹ̀ ni ó dẹ̀ kó ẹni 6 kókó fún ìyá mi. ẹ má bínú ṣọ́ ti kú lábẹ́òkúta. ó ti kú àti ṣòkú ó dẹ̀ kẹ́ ní 6 wọ́n dẹ̀ kó fẹ́ nìyẹn ìyẹn dé ṣá àwọn aṣọ ọdún orò làbẹ́òkúta ló bá pé yàwó ẹni òun rí ẹ̀gbọ́n rẹ o ní àgbàdá o ẹni yóò pé kóun kó ẹ̀rí o bá gbé ẹni ilẹ̀ 6 ìyá mi bá ṣe báyìí. ẹ̀gbọ́n mi èwo ń bẹ̀. bàbá mi bá sáré kó ẹni pé ó ṣe pọ̀ kíní kankan ó sàn tẹ ìyá mi mọ́lẹ̀ ìyá mi kò lè mọ ìyá mi bá bú sí gbé pé kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló dé bá pé báyìí ṣe nìyẹn dákú. ta ló dákú. ẹni kó ẹni wá tán rán mi lé lórí. wọ́n wó òkú lòun ti gbẹ ní. bẹ́ẹ̀ ni ó gbòdìjọ́ kejì ìyá mi gbéra ó dàgbàdá. ó parí. wọ́n débẹ̀ wọ́n ní ó ti kó kúrò lè sọ yẹn kó wà bí sọ mi. kò wá sí sọmọ. wọn ò rí. náírà ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ tí a máa ń fojú ré dá wípé irọ́ ni wọ́n ń pa kò lè ṣẹlẹ̀ irọ́ ni wọ́n ń pa ta ló ṣojú rẹ̀ ta ló mọ̀ ó nìyẹn o. náà ará àtàn náà nìyẹn o. Kábíyèsí màmá nínú àwọn ọ̀tàn tá a wá gbọ́ nígbà tẹ́ ń sọ̀rọ̀ lọ ẹ mẹ́nu bọ̀rọ̀ abúlé ọlọ́nì kí ló dé tó fi ń pe abúlé ọlọ́nì ní abúlé ọlọ́nì mà. gba ikọ̀ ṣojú wa abúlé ọlọ́nì ìyẹn náà di ọ̀nì ní èèyàn ní. èèyàn ló di ọ̀nì lábúlé ọlọ́nì. èèyàn ló di ọ̀nì kódà nígbà yẹn ọ̀nì yẹn kún ọ́ ṣòkú rẹ̀ bí ẹni ṣe òkú èèyàn ní o. ẹ má bẹ̀rù wọ́n ṣe òkú ọ̀nì abúlé ọlọ́nì bí ẹni ṣòkú èèyàn. bẹ́ẹ̀ ni wọ́n ṣòkú rẹ̀ bí ẹni ṣòkú èèyàn ní tán máa ń ṣọ pàápàá ọmọ eléèyàn wọ́n mọ̀ wípé èèyàn ni ó di ọ̀ọ̀nì ṣùgbọ́n ìyẹn kò ṣojú tèmi. Kábíyèsí màámi ẹ ní ṣọ̀fọ̀ àmín wọn ò ní bọ́ bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà yín ṣẹ́rí tá a bá máa wá sọ́dọ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àgbàlagbà
táwọn ọ̀rírí kọ̀ọ̀kan ṣojú yín ètò ẹ̀sọ́ ètò ẹ bá tiẹ̀ ní méjì ní òṣojú yín bàbá yín náà ṣàlàyé fún yín pé nǹkan báyìí bẹ́ẹ̀ ni ọmọ ìyá rẹ̀ dẹ̀ ni ọmọ ìyá dẹ̀ tún ni wọ́n ọmọ ìyá ni wọ́n àwọn kẹrin ó lọ́dún mẹ́ta nínú ìyá wọn nínú ìyá wọn. tó bá jáyé òde òní ni màámi tí á ti fọ̀dánù ọdún méjì àbọ̀ ọdún méjì àbọ̀ kẹ̀ kó bá ti lé lọ́nu á ti fọ̀dánù àbàmì lélẹ́yìí á ti fọ̀dánù bàbá dàgbà o bàbá darúgbó o. bàbá darúgbó. àrébọ̀ wọn rèé ọmọ aṣọ wọn pa màálù. kábíyèsí wọn pa màálù tí wọ́n ní. àwọn ọmọ nìyẹn. ọ̀n bá yín. bàbá lo ṣé ẹ̀ ń gbọ́ bàbá ilé tí wọ́n ní ó lo ọdún mẹ́ta nínú ìyá ẹ̀kọ́ tó jáde sílẹ̀ yẹn. ó lọ ọdún mẹ́ta o. wọ́n náà lo 105 láyé kọ́ tó kú tó bá jáyé òde òní ni màá mi fẹ́ rí. wọ́n ti fọ̀dánù. ẹ̀kọ́ tí àwa ń gbé sáyé káàkiri tá a dẹ̀ ń kọ́ àwọn èèyàn ni wípé ilẹ̀ adúláwọ̀ yọ ló ń fi àwọn nǹkan kan kẹwàá ṣùgbọ́n ayé ti wá yí bìrì ọlọ́run ṣe yíyí ayé ọ̀hún ló bá ẹ̀yìn náà láyé yìí oríṣiríṣi nǹkan ó ń yí wọn abẹ́tẹ̀yàn bá ń lọ ń gbà mí káláboyún máa rìn inú òòrùn yẹn làwọn aláboyún ti ń rìn ní ìsìn tó bá máa bímọ ó lè máa bí màmí ẹ̀ ń kọ́ wọn ń bẹ ń lé wọn ò ní mọ̀ bí nǹkan yẹn òun ló fà á láyé ìgbà ẹ má yìnbọn sí kinní kan ṣùgbọ́n gbogbo ẹ̀ ní ìsìn ó ti dẹ̀ fẹ́ o ẹgbọ́n ìtẹ́ sọ fún wa. kẹran de kó kọjá kí n má pa. kẹran kọjá kí n má pa. òun kó pa ní kò ní pẹ̀ràn. ẹni dẹ̀ dánwò òun ló dé ń pé orí ọmọ ẹ̀ lòun náà yìnbọn sí lára rẹ̀ orí yẹn ló padà wàá pa ọmọ bẹ́ẹ̀ ni o màámi àní wá yín tí lágbára Ọlọ́run mo ti mú eléyìí wá fáyé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ ìlú tí màámi ń sọ yìí ní comment section ẹ mọ ọkọ síbẹ̀ ṣó o ti gbọ́ṣẹ̀lẹ̀ tí màmá sọ yìí rí nípa èèyàn gángan tí màmá ló ṣojú àwọn tó ń pidán tó di èrè tí ò padà yíra padà mọ́ nílùú kíni ìyàwó rẹ̀ ń pariwo ni o lówó jọ o bàbá yín ò paradà mọ́ o ẹ̀yin ọmọ yìí bàbá yín ò paradà mọ́ o ṣé mọ̀ pé èdè ohun yẹn àti mọ̀ pé kì í ṣe àmọ́ abúlé nìyẹn bàbá yín ò paradà mọ́ o bàbá yín ò paradà mọ́ o ìgbé yẹn ni ìgbé bàbá yín ò paradà mọ́ ìyàwó ké ló ń gbéra jọ́lẹ̀ mo dẹ̀ gbọ́ ìtàn ti Jẹ́ńjù títí Jẹ́ńjù yẹn náà ṣé ẹ̀yin gbọ́ ti Jẹ́ńjù yẹn èmi ò gbọ́ ti Jẹ́ńjù rí máa o ta ló ń jẹ́ Jẹ́ńjù kí ló ṣẹlẹ̀ sí Jẹ́ńjù Jẹ́ńjù yẹn Èrúnwọ̀n Tókò Ẹ̀mẹ̀rẹ̀ àwọn ni wọ́n ń ṣe ọ̀ṣọ́dún rẹ̀ o ọkùnrin kò mú jáde obìnrin kò mú jáde mo láwo yẹn náà yóò jẹ́ èkejì tí mo lọ mo yà mí pé n kò lọ ẹlẹ́ẹ̀kẹta. ó parí ẹ lọ àkọ́kọ́ ẹ tún láyé ẹ tún lọ ọdún eégún ni ọdún eégún ló máa ń ṣe tó bá ti ṣe ọdún eégún yẹn tó bá máa pàrọ̀ ọdún mẹ́ta ló mú jáde ló máa jáde fúnra rẹ̀ ló máa jáde wọ́n tó bá fẹ́ fún ní ọtí méjì tó bá ti ń ṣe kínní líta tó bá wá pé jẹ́ kí n fún lẹ́yọ̀ kan á sọ fún ẹ pé gbogbo mo rí o. ó parí. má dínkù o. má dínkù o oṣù ọdún ni ó ṣẹ̀ mí. wà á máa gbọ́ kòtòkòtò ré gẹ́ngẹ́lé ré kòtòkòtò ré gẹ́ngẹ́lé àmọ́ ní sọ à máa gbọ́ bẹ́ẹ̀ yẹn kòtòkòtò ré gẹ́ngẹ́lé ré. ó parí. ẹ̀ tún gbọ́ kínní kan dànù gbóòórùn àpò bẹ̀rẹ̀ ògbé o. ó bẹ̀rẹ̀ ògbé o. Àṣàkẹ́ Àmẹ́ ọmọ Jubril èyí máa tún yàtọ̀ First Lady Botanical Store l'Amẹ́ríkà egbòogi tó ń lárùn wọlé pẹ̀lú àìsàn gbogbo. First Lady Botanical Store Àṣàkẹ́ Àmẹ́ ọmọ Jubril ló pé ẹni tó bá dákẹ́ tara rẹ̀ àbá dákẹ́ káyé ó má mú ni kí wọ́n má lo ni mọ́gbà káwa náà lálùyọ kógun má borí wa la fi gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ ilé-iṣẹ́ kan ṣo tó ṣe fọwọ́ ẹ̀ sọ̀yà l'Amẹ́ríkà nípa kábániṣètò ìbílẹ̀ àbítú àdúrà tí yóò mú ni bọ́ lọ́wọ́ ogun ayé Àṣàkẹ́ Àmẹ́ ọmọ Jubril làwọn èèyàn lọ First Lady Botanical Store làwọn èèyàn yà sí ní New Jersey l'Amẹ́ríkà àwọn ẹjẹ́ bíi ìdóògùn ìbílẹ̀ àwọn baba wa fọ́nírúurú ohun tá a bá fẹ́ gbogbo ewé àtegbò tẹ́ ẹ bá nílò pátá First Lady Botanical Store lẹ́ ó ti rí oyin gidi ọṣẹ gidi àtàwọn ohun èlò míì àwọn ètò ti wà nílẹ̀ láti kojú àwọn ìsàn bíi àìlèṣedéédé ọlọ́mọkùnrin ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension ìtọ̀ ṣúgà tá a mọ̀ sí diabetics àìróorun sùn ìjúnú obìnrin tá a mọ̀ sí fibroid lọ́wọ́ ewé àtegbò lọ́dọ̀ Àṣàkẹ́ Àmẹ́ ọmọ Jubril gbogbo àdáwátì ẹ̀yin nílò àwọn ohun èlò àdúrà bíi tùràrí danduala bintu sudan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan ìyọnu gidi tí mo ní tẹ̀síwájú First Lady Botanical Store Àṣàkẹ́ Àmẹ́ ọmọ Jubril ni ẹ máa lọ ní New Jersey USA ẹ máa pè tàbí WhatsApp +18622706019 Àṣàkẹ́ Àmẹ́ Botanical Store for all spiritual needs. àpò bẹ̀rẹ̀ ògbé o ó bẹ̀rẹ̀ ògbé o ẹrù ẹni o ó bẹ̀rẹ̀ ògbé o àwọn kan máa kiri jogi eléèlò àgbẹ̀ngbẹ̀ kúdùrú ẹ tún gbọ́ kínní kan tún láago gbágán àbọ̀rúbọyé o àbọ̀rúbọyé bọ́ ṣiṣẹ́ o àbọ̀rúbọyé o àmọ́
ẹni ń sọ̀rọ̀ anybody kò gbọdọ̀ jáde. màmá ẹ jẹ́ n béèrè nǹkan kan ẹ̀ẹ́rẹ́gùn ẹ̀rí nǹkan kan. ààrẹ ni ọkùnrin kò gbọdọ̀ jáde obìnrin kò gbọdọ̀ jáde. ó ti yàtọ̀ sí pé Kódà. ọkùnrin lè jáde. nígbà tó ń gbọ̀n mí lẹ́lẹ́kejì ẹ mo ṣe pé mi kò lọ ẹlẹ́kẹta mọ́ rẹ̀ ìyá mi ìtọ̀ ń gbọ̀n mí. ṣé ni ìyá mi ń fọwọ́ gbé ìtọ̀ tó ń dà sínú kìíní. ńgbà ẹ̀rọ ra ìyá mi ń fọ kẹ́lẹ́kẹ́lẹ́ pé ìyá mi ń rọra fọ ìtọ̀ ń gbọ̀n mi. àwọn fọwọ́ gbé tọ̀ ń dà sínú Má kó kìíní. bá mi. lóní mo rí ẹ o ó kó ọ̀rọ̀ ọmọ o mo rí ẹ o ó kó ọ̀rọ̀ ọmọ o jẹ́ ó tọ̀ o jẹ́ ó tọ̀ o. ó parí. nígbà ajajà ṣe èmi kò lọ o. màmá béèyàn bá fẹ́ sá lọ ńgbà ìbò lèèyàn fẹ́ sá lọ. ẹ̀yìn ẹ̀ ṣe sálọ nílé ra máa wá Àfi kẹ́ ẹ kiri mọ́ tá nílé. tilẹ̀kùn tá a máa ra mọ̀ nú ilé báyìí. adẹ́gbọ̀ wípé ẹni pòun ṣòfì tó ládéra rẹ̀ mọ̀ kó pò èèpà ó ro oṣù tó kò yàn ń bọ ẹni tó dé ra ṣùgbọ́n ojú mi ẹ̀mọ́ kọ́ ló ṣe di. di kinní yẹn màmí ẹ dúró ẹnìkan fẹ́ ṣòfin tó ó ládéra fẹ́ rẹ̀ wo kíní tó ń pè ń jẹ́ ń jù wọ́n dá yẹn kòkò yẹn lu wọ́n dá kòkò lu lọ́nà mẹ́ta ó wá déra ó rẹ̀ wá déra ẹ̀mọ́ bẹ́ẹ̀ Ibẹ̀. yọ ọmọ bábì kan yọjú gbò wá dé bẹ̀rẹ̀ ń pè à. gbogbo èyí tẹ́ ẹ mọ́ ń dẹ̀jà. mo rí ẹ o Hey. mo rí ẹ o òde rà òde aládé òde ìṣọ́ máa tapolé ẹ lórí o yé òde ìṣọ́ máa tapolé ẹ lórí o. kábíyèsí. ọní ngbòdì ìjọ kejì wọn ṣí kòkò èrà wọn pọn kọ́kọ́ rí àti kìíní tó ń túká wọn ṣí kòkò dànù Ó tán. oṣù rán rí ó ràn án bọ̀ ní tòkò ẹni tó déra ẹ̀mọ́ kòkò tí Bí wọ́n òní gégùn yìí. fún pé ó máa dèṣù yẹn ẹ máa ẹ òun ló di èṣù tó ń òun bọ́ lédè bọ́ èṣù tó ń bọ̀ ṣùgbọ́n èṣù ojú mi di níbo náà ti ń bọ́ mà èṣù ẹ̀ ní tòkò nítòkò ẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ ìtòkò nílùú Abẹ́òkúta ẹ gbọ́dọ̀ tí màmá mi ń sọ yìí ṣé lóòótọ́ ni màmá ń sọ tó bá jẹ́ òótọ́ ni ẹ jẹ́ á pàdé comment section wọ́n ní wọ́n gégùn fẹ́ni tó lọ déra ẹ̀mọ́ nú kòkò tó ń kóun fẹ́ ṣòfin tó tóun mo máa rí wọn ń pèlè jẹ́ jù yìí wọ́n ní pé o máa dèrà o Ó máa dà láàjì. dèṣù tí wọ́n máa ó dà tapolé láàjì lórí ẹ màmá òun náà ń tapolé lórí níbẹ̀ lónìí dé níyì kábíyèsí olódùmarè. ṣùgbọ́n wípé bóyá ẹnìkan pé kinní kan ń ṣe kinní kan kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ á rí bákẹ́ ọkùnrin kò ń jáde ah obìnrin kò ń jáde ó parí. bàbá wọn yẹrẹ adélànwá òun rè fọwọ́ fún lọtí méjì ṣínáàbù méjì ó jẹ̀gbọ́n ọ̀yà mi òun rè ọbí ìyá tèmi lé Hey, ó wá ní àwọn ilé gúúsì máa wá súre láàárọ̀ kóun lè fún wọn lẹ́yọ̀ kan káwọn dí ọtí yẹn kù. ẹrùn náà wọn máa fi ọtí yẹn sí o wọn ní sílẹ̀kùn o wọn bá ti fi sẹ́rùn náà yẹn a nìmọ̀ máa mú àwọn àwọlé lọ ló fi pé gbogbo ẹ̀ gbogbo mo rí o Hey. má dínkù o ó parí. méjì ló lò fún mi o ìkan ló mú o ó parí tètè Ìkan ló mú o. tètè lọ́mú kan tó má kù. dínkù o ó ṣọdún ní oṣù mi Hey. ó ṣọdún ní oṣù mi bó ṣe máa pariwo ìyẹn ṣùgbọ́n ẹdìyẹ á máa ké ó parí sí o. ẹ̀ràn á máa ké mẹ́ẹ̀. Ó bẹ́ẹ̀ parí. bẹ́ẹ̀ àwọn tó ń polówó oúnjẹ á máa Oúnjẹ. polówó oúnjẹ ẹrata ẹrayọ náà ń bẹ̀. gbogbo rẹ̀ Alágogo. àmẹ́ni á máa laago gbángán gbángán ànìmẹ́ni ń lu àdẹ̀tún máa pa àbọ̀rúbọ̀yé o àbọ̀rúbọ̀yé o àbọ̀rúbọ̀ ànìmọ́ kó màmá bẹ́ẹ̀ ní eléyìí sọ̀rọ̀. tẹ́ ń sọ ń gbà yẹn mà Eh. kì í ṣàhesọ o. àbẹ́ a ní òdi ẹlẹ́ẹ̀kejì pé kí n dẹ̀ lọ ẹ̀kẹta rẹ̀ mo wíyà mi pé mi kò lọ jìnnìjìnnì náà ni ò jẹ́ torí lọ. kí bàbá gbọ̀n mi ń kọ́ ó parí. nígbà mo pé máa tọ̀ pé ẹ̀ṣọ́ ń fọ́ gbé tọ̀kàn ń dà sínú ìkíní tí jẹ́ńjù yẹn tó wá ń tó sọ pé tún wá rí ó kú ọ̀rọ̀ mọ́ okú ọ̀rọ̀ ọmọ o gbogbo ẹ̀ mo rí o. okú ọ̀rọ̀ ọmọ gbogbo ẹ̀ mo rí Jẹ́ jẹ́ ó òtọ̀ tọ̀ o jẹ́ òtọ̀ o jẹ́ òtọ̀ ṣé lẹ́rìí kò ní jáyàn láyà ó parí. kò ṣe wọ́n ní wọ́n pé o Hmm. orí mo wí ìyá mi pé bàbá mi níṣe bí inú lèrè o máa wà jẹ́ tẹ̀lé yẹn rárá wọ́n máa láì bá ṣọdún kọ́ máa láì ṣọdún wọ̀nyàn máa ṣe ṣé ló yẹ pé ọdún kẹta ló máa ń jáde ọdún kẹta síra ọ̀hún ṣe mọ́ o ṣé mọ̀ pé gbogbo rẹ̀ ti di búlúbúlú ẹ mọ̀ pé tó bá ṣe ìṣe nìsín ẹni máa kó àpọ̀. àpọ̀jù torí ayé àrùn àdúgbò ẹ̀sìn mà, ayé tá a wà tí gbogbo wa ń gbé kámẹ́rà kiri a máa lo drone tó mú jẹ́ jù látòkè drone àwa já bá wá bá mi mú drone. ọlá tí ni mo ti rí o èké ló fẹ́ ṣe o ó parí. ọlọ́run má jàrí lábùbù ọ̀hún ṣe Kábíyèsí, màámi mọ́ ọ̀hún ṣe mọ́ o àní wọ ayé tì. àmì àwọn ilé ìtẹ́ tó sọ yìí bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn ó ń dùn mọ́wọ́ ó tún bà wá lẹ́rù lápá kan. kò ọ̀hún ṣe mọ́ Màmá àwọn tí wọ́n ń bọ jẹ́ńjù yẹn ń gbà yẹn. ṣe kò sẹ́ni ń bọ̀ káwá sọ pé àǹjọ̀nù ni jẹ́ńjù tó wá wá sáàárín ìlú. bóyá ìdọ̀nù ni o ṣùgbọ́n kò sẹ́ni ń bọ̀ ṣé mọ̀ pé eégún àná ń lọ gbàlẹ̀ bẹ́ẹ̀ni àná ń la mẹ́gún jáde ṣé mọ̀ pé orò àná máa la mọ́rò jáde Bẹ́ẹ̀ni. kò sẹ́ni ń pọ̀ ń la mọ́hún jáde o ṣùgbọ́n kálukú ti mọ̀ bí ọdún báyìí jẹ́ńjù máa ó bá ti di jáde. ọdún kẹta ìyàn ti ṣe ó bá dẹ̀ ti parí pé wọ́n parí ọdún o jẹ́ńjù máa jáde lọ́dún kẹta yẹn Màámi ń gbò wá rí bẹ́ẹ̀ tí ò sẹ́ni tó ń bọ́ Eh. tó kàn wá fún rẹ̀ ká ló wá fún un lórúkọ jẹ́ńjù.
àmọ́ mi fún lórúkọ jẹ́njù sọ́sà. ṣé kò ní ìdílé tó ti jáde. ọ̀dọ̀ mi pé òun náà fúnra rẹ̀ a máa pe jẹ́njù àpèrè kòtòkòtò rẹ̀ gẹ́ngẹ́lé rẹ̀. ó parí fún rẹ̀ a máa ń gbọ́ bẹ́ẹ̀ yẹn a pe jẹ́njù àpèrè kòtòkòtò rẹ̀ gẹ́ngẹ́lé rẹ̀. a ò dẹ̀ lè sọ pé ìdílé kan náà ń pè ní àwọn ìdílé jẹ́njù rẹ̀. àgbọ̀ ẹbí ẹrù dẹ̀ ti ń dànù bí orí rẹ̀ ni o bí kìíní ni àmọ̀ ṣùgbọ́n kìíní kan àdánù wé mu àpò bẹ̀rẹ̀ ògbé o kábíyèsí ẹrù ẹni o ó bẹ̀rẹ̀ ògbé o à ń gbọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹsẹ̀ ní àfojúrí. Màámi nǹkan kò ní ṣàlàáfíà ni o ṣe rí tó bá jẹ́ ń pé ọmọ òde òní bí irú wa yìí là ń sọrú nǹkan yìí àkọ́kọ́ ọjọ́ orí máa já wa ẹ̀kejì ni pé àhesọ la máa sọ ṣùgbọ́n ẹ̀yin tí Ọlọ́run ṣe yín tá à ń padà ń rí yín Ọlọ́run á tún bá lọ́ra ẹ̀mí yín o torí ẹ̀ tó sì máa láwọn míì tẹ́ tó sì máa jí ìwà bí bẹ́ẹ̀ bá tún fẹ́ gbọ́ nǹkan báyìí ẹ tún máa bọ̀ Màámi ẹ bá mi fi ẹnu àṣẹ yín ẹ bá mi fi ṣàdúrà fún gbogbo ojú tó ń wò yín pátápátá ìyá mi. ṣẹ́rí àtọ́jú tó ń wò mí àmín àti yìí kò wò mí àmín ẹnì rí wàhálà o àmín o ẹnì rákòbá o àmín ẹnì ń ṣìwí o àmín ẹnì ń ṣìsọ o àmín ẹnì ń tẹná mọ́lẹ̀ àmín o iná ògùn kò ní jó yín àmín wọn ẹ bá tò kò ní rọ o àmín báṣabàṣa kò ní wọ̀rọ̀ yín ọ̀rọ̀ yín kò ní dojúrú o irinṣẹ́ kò wà ní ìdejú ìjà kan yín o ẹnì ríjà ògùn o ògùn kò ní fẹ́ jẹ yín wẹ̀ o ẹnì fọ́jú nú o ẹnì fọ́jú ta o iṣan ara yín omi ara yín ẹ̀jẹ̀ ara yín ẹnì gbàbọ̀dì tì yín o rémọ̀ tẹ̀sán fojú pọ̀ pé àhẹ́ mo ń gbóhùn rẹ nú rédíò kò tẹ̀ lè ṣe kí n máa gbọ́ máa pé ọmọ ilé pọ̀npọ̀kú máa ṣe ń pè wọlé bàmá pè wọlé àyájọ́ ọ̀la àtúmọ̀ àṣetò. ọmọ ilé tó ẹrù rẹ dùn ó tún dé. ọlọ́dún orí bẹ́ẹ̀ mà. ó rẹ bọ́dọ̀ àrí kòròkòrò yìí ó kò mọ̀ pé rẹ ni ó. ọlọ́jàre ẹgbẹ́ mà. ọlọ́run á já ẹ̀ sí ni ó ní í ṣìwà fún. àmín mà. ó ní í sọ̀rọ̀ sọ. tàbí fún mi kọ́ mo padà díẹ̀. ọ̀rọ̀ rẹ kò ní í dojúrú wà á dàgbà wà á darúgbó wà á níwọ̀n àgbà ní lọ́wọ́ o ayé kò ní ṣẹ́ ẹ̀ lípin o ó ní wọ́mọ̀ tí wọ́n ní fọ́mọdé ẹ̀ láàmú wọ́n ní fẹ́ jẹ́ra rẹ̀ dá ẹ̀ láàmú báṣabàṣa kò ní í wọ̀rọ̀ rẹ o lọ́la láwùlá wàlá kùwátá ìlà àbìlà ìlà. Màámi àmọ̀ràn wo lẹ wá ní torí pé ìran wa ti sìn tá a jẹ́ ọmọ sí yín àwa ń dẹ̀jà púpọ̀ o àwọn èèyàn ń dẹ̀jà ẹ rí i pé èèpà ò lẹ́fi sí gbà mo ní àwa ń dẹ̀jà púpọ̀ o tẹ́gbà bá dẹ̀ sọ pé èèpà nǹkan yẹn ti dojú ẹ̀ nìyẹn Màámi àmọ̀ràn wo lẹ wá ní fún wa kágbà pa wọn sẹ́ẹ̀tì tọ̀dọ̀ tí díẹ̀ tí ń lọ àwa ti sìn tó bá ní má wo bẹ̀ yẹn àfẹ́ wo bẹ̀ kí ló ń dún bẹ̀. ẹ má wo àìwò ó parí apẹni báwo ṣojú rẹ̀ ń fọ́ o ẹni wòwò kú wo àmọ̀ràn yìí máa la ìtọ́ bá ti wípé kinní yìí kéèyàn má dé bẹ́ẹ̀ o èyí náà bù lára ẹ̀ lẹ́ o. wọ́n ti ẹ̀ parọ́ sóòótọ́ ni pẹ́ẹ́bẹ́ẹ́ lẹ́ ẹ̀sùn bù lára ẹ̀ lẹ́ náà o nítorí kéèyàn bá pẹ́ irú jẹ́ńjú yẹn wọ́n á wò ó lọ rè ó di èrà ó dà lájúre yẹn o. bẹ́ẹ̀ ní fi kòkò dérè ẹ̀ lórí. ó lọ o iye tí bí kẹrẹ yìí àmọ́rú ń ṣe wọn o torí ẹnìkan ti ń ṣe o ayé kò ní sàṣìyìn o ìsàṣà ayé kò ní mú yín o àmì ò yẹn ìdégbò kó di èrè kò wọ́ sínú omi o ẹnìkan ló ti ń ṣe o àmọ́rú ń ṣẹlẹ̀ láàrin wọn o ayé wà lóòótọ́ Màámi. ayé wà o kí ọba pé kò sàyé kó pé kó dán wò ní ayé kò ní dán yín wò wọn ní dán yín tán pàápàá wọn ní dán yín tán wọn ní fóònù kan yín àṣìta àmọ́ kò ní bá yín o ọfà ayé kò ní bá yín tọrùn náà kò ní bá yín o apá ọ̀tá kò ní ká yín o ọ̀tá ilé ọ̀tá òde ọ̀tá bàbá ọ̀tá àkọ́kọ́ ọ̀tá bí iṣẹ́ apá wọn kò ní ká yín o ojú rere ayé máa fi wò yín o lọ́la láwùlá wàlá kùwátá ìlà ìlà ilẹ̀ àṣẹ. ayé ti di ayé AI artificial intelligence ẹlòmíràn máa gbé ìyá tó jókòó sẹ́gbẹ̀ẹ́ ó lè jẹ́ AI ni kí wọ́n lè mọ̀ pé ẹ kì í ṣe AI ẹ bá ń dárúkọ yín fún gbogbo ọmọ Nàìjíríà lẹ́ẹ̀kan sí ma. mo lè ká tù Ṣòmóyè. ohun olówó nẹgbọ́n mo lè ká tù Ṣòmóyè. Ṣòmóyè. tó Adéyínká Àyìndé ọmọ ìyá ilé kọlọ́jà gbàgbà ló kọ́ tèmi jẹ́ Akérèfínú ṣọgbọ́n tí rèlú àwọn ọlọ́gbọ́n lọ ṣọdẹ ọpọlọ ìwọ tó ní òsáyé tara ohun tí màmá sọ lónìí kó mọ̀ pé ayé wà tọ́lá yóò tí ì ṣe ọwọ́n ọ̀táwọ́ sí ọwọ́n pẹ́ bẹ́ẹ̀ lẹ̀ ló fi ń sọ pé kò sáyé ayé ò ní dán ọ wò ayé ò ní ṣe ọ gbogbo ẹ̀yin lólùfẹ́ mi ẹ ṣí ẹ lè ẹ pé fọ́nrán ìkáàkiri ẹbí màmá ṣe sọ ẹ̀yin tẹ́ bá ti gbọ́ rí ẹ̀yin tó bá ṣojú ẹ̀ àbí tí dádì yín àbí bàbá yín sọ fún yín rí ẹ jẹ́ á máa mọ̀ ní comment section á tún mọ̀ pàdé níjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.